wọ́n ti báyé àwọn mùsùlùmí jẹ́ nítorí báyé wa jẹ́ pọ̀ àìní adarí tó dáa tí ó preach Islam fún wa gbogbo àwọn tó ń preach Islam lónìí Islam tí ò lè lápa láwùjọ ni wọ́n kò lè lápa láwùjọ kò lè lápa ní ara fámìlì ìyẹn ni pé kò lè mú fámìlì sórí ire kò lè má àwùjọ sórí ire kò tún wá lè mú individual sórí ire torí pé ẹ̀kọ́ kékeré lẹ̀ ń kọ́ àwọn èèyàn nípa Islam ẹ̀kọ́ wọn ní bó ṣe fẹ̀ tó àwọn yẹn ní léèdè Islam lẹ̀ káàárọ̀ òjìrì àti ọ̀pọ̀lọpọ̀ Áfíríkà àwọn máàmù tá à ń tó lẹ́yìn wọn kírun àwọn tó ń ṣe lecture fún wa àwọn tí ń dájọ́ ọ̀lẹ̀ tá à ń tẹ̀lé wọn àwọn tá à ń pè ń ṣe èhù wa inú òkun wọn kó wa sí i kí ló dé torí pé wọ́n fún wa ní original Islam light Islam lọ́pọ̀lọpọ̀ ní tànká àwọn Islam tí ò lẹ́rìí tí èsì pé bí aṣíwájú ẹ̀dá ṣe ṣe so nípa bẹ́ẹ̀ mùsùlùmí nílẹ̀ Áfíríkà tá a bá sọ̀rọ̀ á ṣerú títí di sẹ́ńtúrì míì tí ń bọ̀ ni because tó lè mú ajé ọ̀gá tá a lè máa wà níwájú ẹ̀sìn má jẹ́ kí èèyàn bọ́ síwájú ni ebi Christianity làwọn Christian ni wọ́n ń ṣe nígbà wọ́n sì rí knowledge tí wọ́n rí science lọ́dọ̀ Muslim wọ́n dẹ̀ wá wọ́n á kọ́ wọ́n sì papọ̀ mọ́ tara wọn wọ́n sì fọ́ọ̀mù government tí wọ́n máa keep science technology technical tí wọ́n máa keep nǹkan tó wá jẹ mọ́ economy something like that wọ́n dẹ̀ wá sílùú wa wọ́n dẹ̀ colonize wa nígbà tá a ti fi gbogbo àwọn nǹkan tí Islam mú wá yẹn àti fi ilẹ̀ so gbogbo àwọn àfáà yẹn pátápátá kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní o kò sí nǹkan lórí wọn hard subject lásán níbẹ̀ lórí àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ sì rí yọmọ pé àwa ta kéwù gan adábù lókè literature lókè literature lè rule ìjọ fi ń rule science commercial plus art náà kì í ṣe art nìkan pẹ̀lú technology ìjọ fi ń rule àwọn èèyàn nù ṣùgbọ́n tẹ́ lọ sí art subject gbogbo olóyè kí ó pátá art subject lẹ́yìn sí ẹjọ́ lásán lẹ́yìn máa rò mo ẹ bá sì rojọ́ tẹ́ bá ti mú practical wa tẹ́ bá ti mú development wa ìgbàyẹn lẹ́yìn máa dára ṣẹjọ́ hùn lẹ́yìn máa pé àwọn èèyàn ló kọ oríṣiríṣi ṣéwù dáhùzù ráhìbù sàmán ìrọ̀ lásán tí ò sí ọ̀rọ̀ lásán ẹ sọ wá di akin bí ànábì sọ wá di akin always mùsùlùmí wo àwọn aráàlú ni pé bó láti tún wọn ṣe bó láti ṣe wọn láǹfààní bó láti dáàbò bò wọn bó láti mú wọn kúrò ní òkun àìmọ̀kan tí wọ́n fi wà nù mọ́lẹ̀ bó láti mú wọn kúrò níbi àwọn ọ̀rọ̀ tí wọ́n ti fi bà ọpọlọ wọn jẹ́ tí wọ́n ti sọ wọ́n di ẹrú tí wọ́n á bẹ̀rẹ̀ sí máa sin àwọn èdè ènìyàn tí wọ́n máa sin Ọlọ́run àwọn ọpọlọ rádaràda tí òòṣà tó ti tọwọ́ bọ̀ tó wá mú àgbàgbọ́ bíi rọ́bìsì ẹ̀yẹ gbogbo tí wọ́n fi tún orílẹ̀-èdè ayé ṣe gbogbo tá à ń pè technology lónìí tó bá yẹ pé òòṣà ni ní dàgbàsókè kò ní sí technology òfolòṣà wàláì òfolòṣà nínú tó mú Áfíríkà wá sẹ́yìn jù náà ní ìbọ̀rìṣà ìgbà tí knowledge dé ọyọ wọn kò ní òkun knowledge yẹn Islam ló ní ìgbà tí mùsùlùmí fàṣẹyìn ní bí kákóra wájọ ká ní lídà gidi tí ó jí gbogbo nǹkan náà gbé kalẹ̀ àwa dẹrú knowledge tó pàwọn la ní àwa ń kọ lọ́dọ̀ wrong side tí sáà Christian àná à ń kọ wa sáwọn ò ní sí àwa kọ́ la kọ́ wọn ni àwa la kọ́ wọn so ìlú Senegal mo débẹ̀ útúbà ajímọ̀ wọn kò yàtọ̀ sí útúbà ajímọ̀ tìyín náà tẹ́ lọ jímọ̀ tẹ́ ní mọ kílẹ̀ gbọ́bọ̀ àwọn èèyàn kan jókòó ọkàn rí pé bàbá ìmáàmù ka útúbà ó sì gbowó àdúrà àwọn òṣèré gbowó àdúrà àmọ́ àwọn tó ń tọrọ àwọn náà ń tọrọ wọ́n sáré bákan náà gbogbo yín láfíríkà tẹ́lẹ̀ lọ jímọ̀ tí wọ́n sọ pé ìwọ lọ́n kó tó di jímọ̀ tí ń bọ̀ mo fẹ́ dá níwájú rẹ̀ ju mo ṣe wà yìí lọ wọ́n bá sọ pé ọ̀rọ̀ àlìkìyámọ̀ ni wọ́n bá bọ̀ sọ wọ́n sọ délẹ̀ tí gbogbo rẹ̀ ó mì láti pé ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ni ọ̀rọ̀ ìmọ̀ ni ọ̀rọ̀ ìtẹ̀síwájú ni ọ̀rọ̀ ìnsàníyà humanity ọgbọ tó mọ̀ pé nǹkan kan bọ́ sínú ara rẹ̀ tó lè jẹ́ kó yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wíìkì tó lọ wíìkì tí wàá ń bọ̀ títí di jímọ̀ tí ń bọ̀ ó ti yàtọ̀ wọ́n fi jímọ̀ wọ́n fi ń develop mùsùlùmí spiritually intellectually in every field of life wọ́n fi ń develop ẹ̀ ẹ máa ka útúbà ẹ tu àní máa ti mẹ́nu útúbà lárúbáwá àtúní gbọ́ ti Yorùbá tá a bá sọ àní máa ti wí gbogbo kìíní ló àwọn yìí ló wá jẹ gàba lórí ọpọlọ mùsùlùmí ò wá rí ọ̀rọ̀ gidi gbọ́
àwọn tó lọ́rọ̀ gidi lẹ́nu tí wọ́n sọ ọ̀rọ̀ gidi fún yín wọn ò ní gorí mímbàrí wọn náà àwọn arúgbó yìí náà sáà ni wọ́n sáà borí mímbàrí àwọn arúgbó yìí sì rèé bí wọ́n ṣe gbó lọ́pọlọ wọn gbó lédè ẹnu wọn gbó ní ìrìnà wọn ò rí nǹkan náà rí tipẹ́tipẹ́ náà ni látàrí èkó ni lẹ́rú ebi nǹkan tuntun làwọn èèyàn rí náà fi dìde làwọn kan fi sọ pé àwọn lẹ́yìn káwọn máa darí ayé wọ́n rí nǹkan tuntun ẹ̀jẹ̀ àrí nǹkan tuntun ẹ̀yìn àfáà ẹ wá bẹ̀rẹ̀ sí máa dárin ẹ̀ ń dá wákà ẹ wá dá wa jókòó ẹ̀ ní a máa rin ó ti ẹ kó bá gbogbo ọmọ Nàìjíríà gan ẹ wọ́n ṣe ń ṣe ọmọ Nàìjíríà báṣubàṣu Egypt mẹ́ẹ̀ wọ́n fẹ́ lé Mubarak lọ ebi owó búrẹ́dì lọ wọ́n lásán wọ́n láwọn ọ̀fẹ́ olórí tí ọmọ ní àwọn láàmú kò sí tí ọ̀wọ́n Nàìjíríà búrẹ́dì wọn epo wọn kọ́ọ̀bù wọn gbogbo ìsáná wọn ẹyin wọn mílíkì wọn kò tí ẹ̀ sí nǹkan tí ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá dákú wọn ni wọn fún mílíkì mu ní ìsìn wọn rọ lómi ní nígbà tí kọ́kọ́ ń bọ̀ wọn ni wọn rọ lámàlà ìbí nípa ní ìsìn omi lásán àmàlà náà ti wọ́n gààrí ó ti wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ráìsì lọ wọ́n ju ẹ̀wà lọ ní ìsìn ẹ̀wà ti dọ̀gá ráìsì dáadáa tẹ̀ ń sínú kí ló dé àwọn ọpọlọ burúkú rí yẹn gidi tẹ̀lé ni láwùjọ mùsùlùmí tó yẹ káwọn àfáà gidi ọwà ń bẹ tó yẹ kí wọ́n bá wọn yàn sọ̀rọ̀ kọ́pọlọ wọn jí kí àwọn jẹ wọn kú àwọn tí ń rìn lọ ń bẹ lórí mímbàrí ẹ bá dórí social media bí kí wọ́n máa bára wọn jà ẹ bá dé àwọn ìjókòó kan bí kí wọ́n máa kí ló bẹ̀rẹ̀ kí ni wọ́n sọ láàrin kí ni wọ́n sọ parí kí ni wọ́n mú lọ lé àmọ́ bẹ́ẹ̀ sì dáwùjọ àwọn Christian náà bákan náà ní àná rí bẹ́ẹ̀ dáwùjọ àwọn ẹlẹ́bọ náà bákan kò sẹ́ni ọlọ́rọ̀ gidi lẹ́nu orí gbogbo yín sáà ti á dàrú àwọn ọmọ Nàìjíríà náà ọ̀ràn wọn á dàrú kí lẹ̀ ń kó káàkiri àwọn tí wọ́n ń jó ẹ àmọ́ jó tẹ bá ti dé àkójọ ẹ jó ṣé ọ̀rọ̀ jó lọ̀rọ̀ yín kàn báyìí ẹ wá ní gbogbo Áfíríkà yìí tí èrè orílẹ̀-èdè tàdánwò wọn tó àdánwò ọmọ Nàìjíríà àwọn aráàlú ìgbà tó sẹpẹrẹ nígbà dé airport wọn onítùmọ̀ airport tí ayé rẹ̀ ń bàjẹ́ sí ni gbogbo nǹkan ní ń bàjẹ́ sí gbogbo nǹkan tó tẹ́ bá dáwò pẹ̀lú àwọn other African country wọ́n á yarí ni ebe rí Mali ebe rí Niger wọ́n làwọn ò fẹ́ amúnisìn mọ́ amúnisìn àti tanu àwọn amúnisìn inú ilé ta náà sọ fún wọn pé àfẹ́yìn mọ́ ọmọ Nàìjíríà ẹ sì ń wò wọ́n ràn ẹni àfowópamọ́ sí báńkì bá àfowópamọ́ ọ̀ràn bẹ́ẹ̀ sẹ́ǹdì owó sí ẹ̀ yọ̀wó bá sẹ́ǹdì owó ẹ̀ yọ̀wó bówó bá tún wá mú tó ní àti ẹ̀sẹ̀ǹdì àti rìsíìfù ẹ̀yàtọ̀ máa yọ̀wó pé kí ló dúró sí ní àkáǹtì yín ẹ sáà sọ wá di ìdàkudà má ṣe ń borí gbogbo ọmọ Áfíríkà jẹ́ nìyẹn ẹ wo débì náà àwọn tó dẹ̀ kọ́ọ̀sì ẹ̀ mẹ́ta ni ìyẹn ni wípé àwa àrán kẹta yẹn àwa tá a jáde kúrò ní Islam àbí ká látán àwa ò látán ṣùgbọ́n àti wà ní Islam ṣùgbọ́n àdánwò tà wá ọ̀dọ̀ àwọn mẹ́ta ló ti wá tá a bá lé àwa kọ̀ọ̀kan tí gbogbo wa àwa tó rí wa pé tí ìṣe ẹni tí ọkàn máa bẹ ìbúrásán lórí rẹ ti dàrú tá a bá lọ rí ṣe nǹkan mẹ́ta ọ̀dọ̀ àwa tá a lọ ṣe nǹkan mẹ́ta yẹn ọ̀dọ̀ wa ni revolution ti dìde ọ̀dọ̀ wa láti gba ọmọ Yorùbá lẹ̀ ọmọ Yorùbá máa gba Haúsá lẹ̀ Haúsá àtàwa àti Ìgbò àgbàrá wa lẹ̀ àpò nù ọ̀fìn Islam wa grow àwọn èèyàn ẹ̀sẹ̀ àrí súra Islam gbogbo àwọn tí wọ́n bá gbèlú yìí ò rí súra Islam ẹ̀sùn rẹ̀ fún ọ Islam ní constitution nílẹ̀ Yorùbá àmọ́ bí constitution yẹn wà ìgbà tí wọ́n fọ́ ọmọ Nàìjíríà wọ́n ní ìran mẹ́ta ní ẹlẹ́bọ Christian àti Muslim gba bẹ́ẹ̀ òfin mẹ́ta mi òfin àwọn Christian ní common law àwọn lọ ní magistrate àwọn lọ ní high court òfin àwọn ẹlẹ́bọ ní customary law àwọn ní customary court wọ́n tún lápì òfin èyí tẹ̀yìn mùsùlùmí òun náà ní sàríà nílùú Haúsá àwọn gbórí òkè wọn ní sàríà àwọn dà wọ́n dẹ̀ yọ̀ǹda ẹ̀fọn ìjọba ti bá wọn kọ gẹ́gẹ́ bó ṣe wà ní òfin wọ́n ṣe máa bá ti àwọn oníṣẹ̀ṣe náà kọ àti bí wọ́n ṣe máa bá táwọn Christian náà kọ wọ́n dẹ̀ ń san owó rẹ̀ àmọ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá òun ò béèrè kò kéwú kò béèrè aláìmọ̀kan àfikún ọmọ dáwà káàkiri ká máa rin àwọn kan nínú wa á ní alukọ náà láwà tálíkì àmọ́ èsì kíni tí ètò ẹni lóòótọ́ nǹkan tuntun lẹ̀ mú ní alukọ ó sì lẹ́rìí àgbọ́ ẹ̀mú àdìsí wa ẹ̀mú Kùránì wa ẹ̀dá kò sí Kùránì àtàdìsí wọn ó sọ fún problem ìyà tí ń jà wọ̀nyẹn rò bí tí wọ́n bá jí dìde ní alukọ wọn ò ní ya wèrè nígboro ó sọ fún problem wọn program Islam kọjá alukọ nìkan kì í ṣe alukọ nìkan lànà bí ṣe ọ fọ́ọ̀mù owó mà àná bí fọ́ọ̀mù owó mà nǹkan pọ̀ ju tẹ̀sí ní alukọ lọ kẹlọ kókàlùkù ní kẹlọ ìtẹ́pẹ́ ní Islam ó ju báyẹn lọ alukọ yẹn bẹ́ẹ̀ sì máa ṣe káàkiri nù ẹ̀yin mọ̀ tí wọ́n pè lálùkọ ni alukọ yìí wọ́n fi pé àwọn mùsùlùmí padà nílùú tó ti jẹ́ lu mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn nǹkan tó ti nù lára yín ẹ̀já àfikún ṣe lára ń bì ní tó nù lára tíá ayàtọ̀ sí tó nù lára bí tẹ́tí lọ mú sàkọ́fà alukọ wa o a nídìí alukọ
oye a ní ìdí mukhayyamat mu'tamarat a ní ìdí buhuth kápẹ́ àwa ń bí ilẹ̀ fẹ́ tún fún alágbọ̀yé kágbọ̀yé ilẹ̀ fẹ́ fún a ní ìdí wasahilu tó pọ̀ wasahilu ní alukọ̀ ẹ̀jẹ̀ nìsín ó sì ní ẹnu nǹkan tó lè ṣe ojú nìsín alukọ̀ lásán lẹ́yìn alùsùnà àwa àtàjọ pẹ̀lú alákìdá alukọ̀ lásán ní àárọ̀ ẹ̀dùn kàkàkàkà mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀tún lè dá madrasa lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo tí wọ́n pè ní hayat pátápátá ní Islam ní dáwọ́ láti ṣe bìnnáhù rẹ̀ lórí manhaju Islam ojú nìsín agbọ́dọ̀ ní mustasfa agbọ́dọ̀ ní security tíya agbọ́dọ̀ ní baitul mal tíya agbọ́dọ̀ ní business tíya agbọ́dọ̀ ní political party tíya láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tẹ́ ẹ̀ bá níhun ni wọ́n fi gbógun tì í ni wọ́n fi rẹ̀ kí tá a bàbá wọn dá sí politics wọ́n fi wo wọ́n lè fi stop rẹ̀ tó pé gbálùkọ̀ rẹ̀ wọn ló ti lọ rí mọ́ sí pẹ̀lú wọn náà ẹ bá jọ dá sí wọn àní wọn aṣọ ẹ lọ máa fáyín tì wọ́n lé wọn ni ẹ má dọ̀dọ̀ wọn o wọn má kó bá wa o ó pọ̀ àwọn wàsáì ẹ ṣe dẹ̀rásà bò nílùú yín ṣe rí ní tẹ́kẹ̀ máa sọ ni pé ẹ mẹ́jà ṣe ìtọ́ pé yóò mú àkálà fàǹtọ́lọ́hún wí àti tánà bí wọ́tán sọ̀rọ̀ pé sọ pé kìnnì kan sóra kan lẹ́kàn àmú àwòrán kan lẹ́kàn àmú alukọ̀ lásán àti madrasa tẹ́ àwọn kọ̀ọ̀kan máa ń dálẹ̀ ara o gbogbo ohun tó rẹ̀ ká dálẹ̀ làgbọ́dọ̀ sí kìnnì làgbọ́dọ̀ dálẹ̀ ó sì ní bí wọ́n ṣe máa tó ẹlọ́kọ́ ibi ìṣòro wà mẹ́ta ní í sì parí ọ̀rọ̀ mi síbẹ̀ ìṣòro ọ̀nbẹ ní Senegal bí ìṣòro aláàkọ́ wọn náà ní manhaju wo la fẹ́ tẹ̀lé tọ́lá àwọn ìṣòro mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ̀pọ̀ mọ́ra wọn kákọ́ béèrè pé ọ̀rọ̀ wo la fẹ́ máa gbọ́ manhaju ló máa fún wa ní ọ̀rọ̀ tá a máa gbọ́ àlàyé manhaju